tún ti yá o ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ̀rìmọ̀ sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́. ẹ̀yin èèyàn mi ètò kan ti kalẹ̀ tí à ń pè ní ètò ìgbẹ́jọ́ ìdájọ́ bó ti ṣe ká hùwà láwùjọ tí ààfin ní rí ẹ̀hàn he ọlọ́run ní jẹ́ ká rẹ́wọ̀n he o àtẹ̀mí àtẹ̀ntó ń wò mí go to Ṣòkòtì TV kó lọ wo àkànṣe eré tí a pè ní ètò ìgbẹ́jọ́ àti ìdájọ́ bí a ṣe ń hùwà ọlọ́run má jẹ́ ká dáràn púpọ̀ nínú nǹkan tí kò tó nǹkan tá a máa ń wí yẹn ló máa ń ṣọṣẹ́ gẹ́gẹ́ bí òwe Yorùbá èmi àti ànírẹ́jọ́ o wà á mọ̀ wípé ìwà yìí kò yẹ kí n hù ó dàbẹ̀ ni pé kò dá lábẹ́ òfin ètò Ṣòkòtì tá à ń sọ yìí lórí Ṣòkòtì TV òun ló lè jẹ́ kó mọ̀ pé bó ti yẹ kó hùwà rí láwùjọ ọlọ́run ọba aláàánú jùlọ á dúró ti wà àní rí bànújẹ́ àdẹ̀ní rí ẹjọ́ ànírẹ́jọ́ ẹ̀wọ̀n ò dá o go to Ṣòkòtì TV kó lọ wò ó. mo àfẹ́ lọ kí Yorùbá ẹ̀yà ni wa àwa nìkan kọ́ lẹ́yà ọlọ́run á pọ̀ ní Nàìjíríà yìí lónìí ẹ̀yà èdè 500+ ní bẹ Nàìjíríà yìí nìkan àìdé Togo àìdé Burkina àìdé Ivory Coast Nàìjíríà nìkan you can do your findings we have 500+ languages and tribes ní Nàìjíríà nìkan ẹgbẹ̀rún ọgọ́rùn-ún márùn-ún èdè àti ẹ̀yà lé níbẹ̀ lórílẹ̀-èdè nìkan. Ọlọ́run lòun dá yín níran òun dá yín lẹ́yà. Lè tààrọ̀ fún ẹ fi lè dára yín mọ̀ pé ṣé wọ́n bá àwọn kan tún wà irùngbọ̀n wà yìí àwọn kan ìran mi àtún máa dì í. Irùngbọ̀n wà nọ́mbà àwọn kan tún wà ìran tí wọ́n wá dì í. Ẹ̀yà ní báwọn ti ṣe lọ́dọ̀ wọn nù. Ọ̀dà tá a bá fi sùúrù bára wa lò èèyàn ya ìtàtù a ní iná ní ọlọ́dàrẹ́ ẹlòmíín gba ìmọ̀ lọ́yà ìdájọ́ wo láàfẹ́ ni ọkọlà. وجعلناكم شعوبا وقبائل لتعارفوا. ayé àṣà Yorùbá jọ́nà àkọlà ṣé sọ pé Ọlọ́run ní ẹ má bàa ìṣẹ̀dá mi tí mo dá tó dá ẹ má dá pa ó wà nù tí súnà kọ̀ pé ẹ má dá pa kódà òkú tó bá ti kú súnà kọ̀ pé kẹ́ ẹ dá apá sókù tó ti kú láì a sì bá sa akọlàkọlà akọdérí ń bẹ àbàjá ń bẹ kẹ̀kẹ́ ń bẹ pélé ń bẹ bàmú ń bẹ gbòǹbó ń bẹ máínọ́ọ̀sì ń bẹ wọ́n wà nù ń bẹ àtẹniwọ́n kọ́ bá àtẹniwọ́n kọ́ sí wọ́n wá dára yìí àbí ẹ jẹ́ ká sọ ọkàn wa kalẹ̀ ká kọ́kọ́ wá Ọlọ́run síwájú ìṣẹ̀dá yìí tá a bá ti wá rí rírì ìwé ẹsẹ pé yẹn ṣẹtẹ láàyè bẹ àyè kì í ṣe pé a rí pé Ọlọ́run ní mo dọ́ ọmọ ṣùgbọ́n a mọ̀ rí i pé òun náà ní lára ṣe rẹ̀ làwọn ẹlẹ́sìn kejì fi máa ń kọrin wípé òṣùbà rẹ̀ rí Ọlọ́run ọba tá a rí iṣẹ́ ọwọ́ rẹ̀ òṣùbà rẹ̀ rí lára ohun tó lọ́wọ́ dánwò náà lára ọlọ́mọ tóbi o Yorùbá àníbà ti sọ èdè wa kò ló dá wa bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé wọ́n fún wa ní nọ́mbà pé Yorùbá Amẹ́ríkà London China India mú kan ààrẹ lómi tí ò ní mú ẹ̀yà yìí ṣùgbọ́n Ọlọ́run ti fi wá síbi agbọ́dọ̀ nífẹ̀ẹ́ bá a ti rí torí súnà ànẹ́bì ìdájọ́ ànẹ́bì ọ̀rọ̀ ànẹ́bì sallallahu ta'ala alaihi wasallam tó sọ fún wa
ó ní ó gbọ́dọ̀ wá tọ́ ní. Minali imani. Ìran rẹ bí rẹ ẹ̀yà rẹ ìlú rẹ tó ti wá kó nífẹ̀ẹ́ rẹ̀ bó tilẹ̀ wù kẹ́ rí minali imani nínú ìgbàgbọ́ sí Ọlọ́run lọ́wọ́. Ẹ lè má gbọ́ rí bẹ́ẹ̀ bá sì wo íńtánẹ́ẹ̀tì ó ṣe sọ́kẹ́ tí àwọn àkàwà tán bá ní kí lorúkọ yín ó pè pẹ́ntán kí lorúkọ yín ó pè pẹ́ntán ó sì yé wọn. Ẹ dákun ṣé ó yé èmi tó yé ẹ̀yin. Káwọn máa bára wa jà lórí báwa dá tó ń yanu bá ṣe máa lot of things wà tó yẹ pé kíkà ń pọ̀ kàn sọ làákà ìkàlẹ̀ lọ́nà òfin sọ fún akó gbẹ́ni òun bá fún làákà yòówù ti parí oore fún ibo làákà yìí ọ̀pọ̀lọpọ̀ wà. Ohun tí ọ̀wá ní túmọ̀ àwọn ajá sí ohun tí ọ̀wá ní túmọ̀ àwa pinna àwa yẹlẹyẹlẹ ohun tí ọ̀wá ní túmọ̀ ó wá já gbàgbé wípé ká nífẹ̀ẹ́ ìran wa ó wà nínú oore tọ́lọ̀ sí fún wa kódà ó wà nù tí ó jẹ́ gbàgbọ́ wa ó kúnná. Mo fẹ́ lọ sàlù aláǹjẹ́ mo fẹ́ lọ sàlù alá mo fẹ́ lọ sí wùdú mo lè fi Yorùbá sí mo fẹ́ lọ ṣe sọ́láàtì mo fẹ́ lọ kí aláàṣògo Ọlọ́run ṣògo ni mo sì hàn fẹ́ aláàṣògo aláàṣògo aláàṣògo. Wàjálínà kò ṣòbà ọ̀pọ̀bá ìlànà. Ọmọ Yorùbá. Iná kìrámọ́kùn ìdàlá ìyá ti kọ́kọ́. Ṣé ẹ̀dẹ̀ rí ibi tí wàhálà yẹn ti bẹ̀rẹ̀ àwọn tọ́sẹ̀ ẹ̀ máa ń kọ́ lúgà tí máa ń gùn yẹn ni. Mo ló fi kàlásù àmì sí. Àwọn olókàwé. Kékeré o mọ̀ kùn ẹ́ ó wá ti padà gbà hàn kálukú abẹ́ lọ sí odò abẹ́ lọ máa ṣe ẹ̀ sẹ́rí. Lẹ́yìn pa ní fèdè ń kí irun a lè fèdè ń gbàdúrà a lè fi ṣe gbogbo lẹ́yìn pé àwa ni máa tún fàtí àṣì Yorùbá lérí irun àbí á ṣe ẹ̀sìn bó ti wá ìjọsìn bó ti wá. Ló fà á lọ́yà sí pé dọ́là Haúsá pàtàkì díẹ̀ níbikíbi á rí gbogbo ayé ló mọ̀ wọ́n bẹ̀rẹ̀ pé èdè kan bẹ tọ́jà Haúsá ó dà ló jẹ́ kí wọ́n máa sí Britain wọ́n fi gba Britain Amẹ́ríkà Russia káàkiri wọ́n gbà yí pé èdè Nàìjíríà yí pé local language Haúsá ni wọ́n fi ṣí BBC Hausa section fún wọn wọ́n ṣí VOA Hausa section fún wọn Russia radio USSR ní Moscow wọ́n ní Hausa section gbogbo ní Hausa láti ṣe ohun pẹ̀lú akáyà rẹ̀ àbí yóò ṣe àfìlà rẹ̀. Àwọn Yorùbá àti Ìgbò á ju nǹkan tá a lá nílẹ̀ bíkọ́sà àgbà ipá ní. Láfi embrace èdè wọn, a embrace culture wọn, a embrace Bible torí pé àgbà ipá lẹ́sìn. Agbàpáwà gangan ọ̀lẹ́sẹ̀. I embrace culture, I embrace àti gbogbo ọmọ Yorùbá fẹ́ máa jẹun bí òyìnbó. Ó fẹ́ máa sọ̀rọ̀ bí òyìnbó, ó fẹ́ máa rìn bí òyìnbó, ó fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ òyìnbó. Wọ́n dà sáwọn òbí ẹ̀. Ìgbésí ayé òyìnbó ni, so tí wọ́n bá sọ̀rọ̀ sọ́mọ wọn, ọmọ tó bá bí no, don't speak vernacular gbogbo Yorùbá yẹn, ẹ má bá sọ Yorùbá, òyìnbó ló fẹ́ kó máa sọ. Sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tó wà lẹ́yìn odi nílò òyìnbó mélòó ló ń bọ́ mẹ́ sọ Yorùbá ní wọn. Kò síbi táwùsá bá wà àti Ìgbò nìyẹn. Kò sílùú tó bá wà yóò sọ èdè ẹ̀ nínú ilé òun pẹ̀lú ọmọ ẹ̀ ó gbé èdè ẹ̀. Ẹ̀ka èdè ẹ wá ń béèrè Yorùbá nation ṣé Gẹ̀ẹ́sì ni ká máa sọ ń bẹ̀?
ó rẹ̀ ní tó kọlà láì gbàràgbàrà tó sì rí ẹ ó tiẹ̀ kọ́kọ́ sọ Yorùbá sí ẹ níbi tó jókòó lórí tébù rẹ̀ tó bá wà nílẹ̀ Yorùbá tó kọ́kọ́ sọ Yorùbá sí ẹ ìwé ló sọ ìlú ṣe sí. Haúsá bá Haúsá ṣe rí nìyẹn níjọ́ ọmọ ìgbàmọ̀ wà ń kánù sẹ́ lọ bá wọn ṣiṣẹ́ lọ bá lọ mínísírì dídámọ́dà láàrin gbogbo mínísírì wà. Ministry of Education, Ministry of Clinical ẹgbẹ́ àwọn gbogbo ẹgbẹ́ ló wà. Àwọn India wà níbẹ̀ nígbà náà tí wọ́n ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí teacher London Ministry of Education láwọn schools. Àwọn India ló ń kọ́ wọn ní mathematics, ló ń kọ́ wọn ní science. Àbí kó jẹ́ Russia. Àwọn ẹ̀yẹn nínú ministry tán bá wá síbẹ̀ tán bá bùkátà wá wọ́n sọ òyìnbó sí wọn. Àwọn tó bá jẹ́ Nàìjíríà tó bá lọ bẹ̀ mo lọ ní kìí ṣe tí wọ́n kìí ṣe wọ́n ní wọ́n pé mi ò sọ̀rọ̀ wọ́n ní wọ́n pé ní tó ṣẹlẹ̀ sí mi tó ṣẹlẹ̀ sí mi. Tó bá sọ òyìnbó wà láì wọ́n nílẹ̀ ló wọ́n ní dáhùn sọ Haúsá tó bá ní mi ò gbá Haúsá ọ̀rọ̀ bá sọ̀rọ̀ wà ní Haúsá ẹlẹ́gbùn bùkátà rẹ̀ ò lè bíá wọ́n àti ṣe ká wọ́n fi gbé èdè wọn lárugẹ ní ẹ sọ Yorùbá tó gbédè ẹ̀ lárugẹ fún mi. So culture, civilization aṣọ̀rọ̀ ẹ̀ àwọn ẹgbẹ́ ókè ẹfẹ́ lọ now òyìnbó ni sá òyìnbó tó ń sọ yẹn láàmà fi ṣòdiwọ̀n ẹni tó lajú àtẹni tí ò lajú. Nílẹ̀ Yorùbá náà bá ti lè sọ òyìnbó kò sí kókì tó lè mọ̀ wọ́n á ní kò wà educated. Èmi pẹ̀lú àwọn professor kan àwọn àfà wọ́n ní professor omi ìmẹ́ta ọkọ̀ ẹ̀ a pàdé níbi òde kan Ramadan ń bọ̀ báyìí nínú wọ́n á fẹ́ ṣe pé Ramadan lecture so àwọn àpàdé bẹ̀rẹ̀ ọ̀rẹ́ Americans kò bá dẹ̀ dákẹ́ fi English tún nǹkan tẹ́ ń kọ́ mẹ́rin oníkà fi English kọ́ ọ̀nì àṣọ ẹ̀lẹ́wà ẹ̀tẹ́ wọ́n ni àfi English wọ́n àṣọ ní fi kún so English yẹn èyàn lè hé títí ní Nàìjíríà yìí ó ṣe é hé títí Arabic ta fẹ́ fi ṣẹ̀sìn ní ò ṣe é hé títí so a ní fi English kún. Mo ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé ẹ máa ń wò wá wá ní illiterate làwọn ẹni wọ̀nyí ẹjọ́ bá ti já àfàwọn illiterate ẹ̀yin lẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń sọ lọ́dọ̀ wa ìyàtọ̀ wà láàrin literacy and ignorance. Ṣèyàn lè jẹ́ professor kó jẹ́ ignorant. Torí pé ignorance ni kó má mọ̀ tó yẹ kó mọ̀ lásìkò tó yẹ kó mọ̀ àbí láàyè tó yẹ kó mọ̀ tó bá ti mọ̀ bàbá ti ṣàlàyé ní tó ń jẹ́ aljahala ádámù ma'rifati ma yanbaghi an ta'rif. Ó yàtọ̀ sí literacy ṣe ráwọn àgbẹ̀ tí ó kàwé lára tàbá fi ìdí ìgbò kalẹ̀ tàbá ṣe báyìí tó kọ ó kò mọ́ tó kọ illiterate ni àmọ́ kì í ṣe ignorant torí pé ó máa àsìkò tó òun lè gbin irúgbìn àti irú ilẹ̀ wo lòun lè gbin sí àtàsìkò wo lòun lè gbin àti àsìkò wo ló máa lò nínú ilẹ̀ tó lè fi wù. So it's not an ignorance. So ó sì mẹ́fẹ́ tó lè lò
tí bàbá ṣe omere tó ń lè lò àgbo tó lè ṣe kíní lóòótọ́ tó kàwé àmọ́ kò sọ ọ́ di ignorant rí professor tó gbóyìnbó tó lọ kàwé tó mọ bí wọ́n ti ń kọ́ torí ọ̀tọ̀ ní kéèyàn wà lẹ́tà ọ̀tọ̀ ní kó má wà lẹ́tà so tí ò bá wà lẹ́tà ní àrùn àìkòlè ká wà lára ẹ̀ òun ni ìlì tó wà lára tó fi tì sí literacy ni o lè kọ o lè kà pẹ̀lú èdè yòówù so tí Chinese bá dé bí nísìn tí ó lè ka tí ó lè kọ English tí ó mọ̀ tí ó ṣe kìí ṣe literate wọn àdẹ ní fi ṣe ẹ̀yẹ kìí ṣe illiterate ó lè kà pẹ̀lú èdè ẹ̀ tí wọ́n bá kọ́ kalẹ̀ nígbà tó kọ́ lè jọlẹ̀ lójú tiẹ̀ professor tó mọ Gẹ̀ẹ́sì tó lè sọ látòkè délẹ̀ tí a ti pé yóò tó fi kòwé lórí ṣe kìíní tán bá hàn tí Japanese bá hàn èdè ẹ̀ kalẹ̀ tó wò bọ̀ báyìí bí fọ́tò illiterate ni nínú èdè Japanese. bẹ́ẹ̀ ni ẹ ṣeré bàbá. bẹ́ẹ̀ ni lábáwá náà ń kà yìí ọba gba professor mi kan tó lè ká tó ń wò bọ̀ báyìí pé kí ni wọ́n kọ kalẹ̀ yìí nínú Arabic yẹn illiterate yẹn so ọ̀tọ̀ ni literacy ọ̀tọ̀ ni pẹ̀lú èdè yòówù tó bá ti lè fi máa kọ́ tó lè fi máa kà ó ṣe illiterate mọ́. so nígbà tí ẹnìkan bá ka tó ń bá bọ́ta tó bá sọ English lọ́wọ́lọ́wọ́ tẹ́mi bá bọ́ta tẹ́mi bá sọ Arabic tí mi sọ English ṣé illiterate ni àbí bí ẹ ṣe illiterate èyí tí mo mọ̀ yẹn òun tó gba professor nù tiẹ̀ kò mọ̀ tèmi kò mọ̀ kí ló yẹ kó dìjà. àjọba láti ní mọ̀lẹ́ka yìí sọ̀tẹ́ àbá ti lè máa kọ pẹ̀lú èdè yòówù tó lè fi kọ tó lè fi kà is no man an illiterate ẹ tí ò bá lè kọ tí ó lè kà àrùn àìlèkọ kà wà lára ẹ̀ òun ni illiterate unlettered nínú gbogbo àdáàpè bá ní so but literacy kíkọ kíkà ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́ àyàtọ̀ tó wà láàrin al-ilmu wal-jahl àbí al-ummiyya wal-jahala so ummiyya ni kò lè kọ́ rárá kò lè kà ọmọ ìyá ẹ̀ bí ìyá ẹ̀ ṣe bí sọ̀rọ̀ tó bá ṣe lè kọ́ tó lè kà kìí ṣe illiterate mọ́ so làwọn èèyàn wa yìí Yorùbá àmọ́ wá wò ẹwú àwọn tí wọ́n fi gbédè wọn lárugẹ tí wọ́n fi káwọn èèyàn fi àwọn ọ̀rẹ́ mi fi ń kú lé wọn lórí lọ́nu àwọn onígómìnà wa tàwa kí ló kọ̀ fún wa láti sọ Yorùbá lù wa ṣé àwọn kan náà ń gbé lọ òdu àlọ́ ẹ̀yìn ẹfẹ́ tí àwọn ìyá lọ́jà ẹ pè wọ́n fún mítìnì ẹ wá ń sọ òyìnbó wájú wọn ìyá ọlọ́jà ẹ ń pàṣì pọ́lísì ẹ ń fẹ́ ọmọ nǹkan kẹ́yẹ kí ẹ̀kan gbọ́ yé ẹ wá ń sọ èdè míì sí wọn báwo ló ṣe fẹ́ rí sí grassroots so ẹ wá sílẹ̀ fáwọn ní rédíò àwọn ní bá máa bá yín tú fún wọn wọn gbọ́ lẹ́nu yígan báyìí kọ́ máa wò ní báyìí kọ́ máa gbọ́ lẹ́nu ẹ̀yin tẹ́ sọ tí wọ́n gbọ́ òbí sọ ní yóò máa sọ ẹgbẹ́ gómìnà wí báyìí chairman local government wí báyìí nílùú abínibí yín bí Haúsá bá wà nílẹ̀ Yorùbá tí Ìgbò wà nílẹ̀ Yorùbá sáwọn ilẹ̀ ṣèjọba lé lórí
ó yà mí lẹ́nu o. ẹ fẹ́ kí wọ́n gbọ́. Ó yà mí lẹ́nu o. sọ àwọn tí táwọn máa wá wọ ẹni tí ó tu fún wọn. nítorí ẹ̀ làwọn tó ń ṣe ìbò. ìbáyà torí ẹ̀ lọ́ fi ń ṣe ìbò. kò bá sọ Yorùbá káwọn Ìgbò lọ kọ́ Yorùbá. ẹ sọ ní pé Ìgbò náà àlẹ́ kò ní tí o bá gbọ́ Yorùbá pọ́blẹ́mù ẹ̀ nìyẹn kó lọ kọ́ kó máa wá ẹni tó fẹ́ sọ fún ìyẹn lẹ fi ní value lẹ fi ní kíímọ̀ fúnra yín àti kíímọ̀ fún èdè yẹn. So kì í ṣe ní ìsìn ilẹ̀ rárá ilé afẹ́jà fúnra ó jà fúnra ẹ níbi èdè rẹ èdè ẹ ló identify ẹ ló sọ ẹ ló identify ẹ ló àtàṣẹ mọ́ rẹ. láì sọ ilé irọ́ ló wà lábẹ́ nǹkan tí wọ́n ń pariwo àwọn tí wọ́n ní value tí wọ́n ní political value mọ́ àwọn ni wọ́n kàn sí wọn lẹ́yìn ó yẹ lọ dànù. ẹ máa jàjà wọ́n ń yan Yorùbá jẹ. ẹ̀yin èèyàn mi ẹ dákun torí ìtọ́lọ́run ẹ má bínú pé mo gbà yín lásìkò díẹ̀ ẹ jẹ́ n kí yín ẹ kú déédé àsìkò yìí ojú òní tiwa gbogbo ọmọ kóòtù òjíire àní sórí burúkú ẹ dákun ó wù mí kẹ́ ẹ gbọ́rọ̀ yẹn délẹ̀ ni kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí àwọn àáfàá alálùbáríkà méjèèjì yẹn sọ nípa ìran nínú ìran wa náà la tó ti wá ń rí àwọn Boko Haram inú ẹ̀ la ti ń rí àwọn Boko Haram inú ẹ̀ la ti ń rí àwọn herdsmen nínú ìran wa herdsmen pọ̀ nínú ìran wa èyí tó ń yà mí lẹ́nu jù ni pé orílẹ̀-èdè yìí mọ ọmọ Yorùbá tó jẹ́ herdsmen orílẹ̀-èdè yìí mọ ọmọ Yorùbá tó jẹ́ Fúlàní darandaran orílẹ̀-èdè Yorùbá ni mò ń sọ orílẹ̀-èdè Yorùbá yìí ó mọ àwọn tí à ń pè ní gbogbo àwọn tí wọ́n ń ja ìjà ẹ̀sìn orí burúkú yẹn ẹ mọ̀ wọ́n ṣùgbọ́n a máa wá bò wọ́n mọ́lẹ̀ a máa wá bò wọ́n a máa kọ́fà wọn ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ Yorùbá ni wọ́n ti di ìran Lárúbáwá nǹkan kì í ṣe gbogbo wọn ní pààyàn àwọn kan sì ń bẹ síbí aṣá ń lísìn sí àwọn ọ̀gá Lárúbáwá tí wọ́n ń sọ̀rọ̀ sórí afẹ́fẹ́ tá à ń gbọ́ tí ń jáde lẹ́nu wọn àwọn olórí burúkú kan dẹ̀ wà ní ìlú tiwa wọ́n máa sọ lódì wọ́n máa sọ bá a ṣe fẹ́ ẹ dákun torí Ọlọ́run ń sìn a ní à ń pariwo pé kí àwọn Àgbẹ̀kọ̀yà àwọn OPC àwọn sọ̀lúdẹ̀rọ̀ àwọn ọdẹ àwọn nǹkan kan kí wọ́n bá wa jáde kí wọ́n bá wa mójútó bọ̀ àwọn èyí tó wà lọ́dọ̀ wa ń kọ́ ṣé bí ètò àwọn tó wà lọ́dọ̀ wa ní ó pe àwọn tí wọ́n wà ń ta wọlé tá a bá wá ń béèrè àwọn wo ni àwọn ọ̀ràn wèrè yẹn tó wà lọ́dọ̀ wa àníkan ní Wó àníkan l'Ógbómọ̀ṣọ́ èyí tá a ní Wó gbogbo wa la mọ̀ ìjọba gan mọ̀ wípé ọ̀daràn ayé àti tọ̀run ni àwa náà èmi yìí pariwo lórí ẹ̀ ariwo mi ò já sí nǹkan kan ọ̀dà ẹ jẹ́ n fi nǹkan kéékèèké hàn yín nínú ntẹ́yìn náà ó fi mọ̀ pé ìjọba wa wọ́n wíìkì bàjẹ́ otherwise inú ọgbà ẹ̀wọ̀n lọ́wọ́ yẹ káwọn méjèèjì ọ wà ẹ dákun torí Ọlọ́run ẹ ní sùúrù ẹyẹ èèyàn mi ẹ dákun ẹ lísìn gbọ́ ntí òpònú fọ́mà kíní Ògbómọ̀ṣọ́ mufti former mufti ni o mufti àtijọ́ ẹ dákun ẹ lísìn ẹ gbọ́ nǹkan tó sọ. Sókótó nìkan ni òun nìkan ló lè dìklẹ́ àjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan tẹ́lòmíì bá tún dìklẹ́ àjọ kan ní ìjọba yìí la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan
yálà kí sultan tó sọ ni o àbí lẹ́yìn tí sultan sọ kan ní tó ń sọ ni pé ó ń declare rẹ̀ gẹ́gẹ́ bí president àwa mùsùlùmí Nàìjíríà ẹ̀sìn wa sọ pé káká ẹ̀sìn wa sọ nu òfin ẹ̀sìn wa lákàrí wọn kí n pa bẹ́ẹ̀ báyìí ẹgbẹ́ àti ìṣẹ̀lẹ̀ dáadáa Abu Sa'id al-Khudri ló gba àdìsí wa lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àdìsí yẹn abàní sọ ìlú Muslim àdìsí 1853 wọn mọ̀ ọmọ kóòtù àdìsí ilé ìtàn dáadáa tó ní pé owó ló wà ń bẹ̀ fún ìpàsọ pé ìgbìmọ̀ ni máa mú ti rí lọ́wọ́ ní sọ ìlú Muslim àtàwádé tó gbà wá ní Abu Sa'id al-Khudri òun ló gbà wá látòrí àwọn Ànábì sallallahu alaihi wasallam àdìsí yẹn wà ní àdìsí 1853 nínú sọ ìlú Bukhari nínú sọ ìlú Muslim Ànábì ní ìdàbúyé à lè khalifatain faqtulu al-akhir minhuma. Ànábì ní bẹ́ẹ̀ bá búra fáwọn àlífà méjì pẹ́sidẹ́ǹtì méjì ó ìmájì papọ̀ lẹ́ẹ̀kan náà ẹ kàn wọ aago bẹ́ẹ̀ búra fún wọn ni tó bá ṣe yí pé aago kan lẹ búra fún àkọ́kọ́ ẹnì kejì ẹ wá búra fún un ní aago kan ó kọjá àṣẹ́jú kan ṣé mọ̀ pé a minute difference ló wà láàrin ẹ̀ èyí tẹ́ ẹ búra fún ní 101 yẹn ẹ pa lẹ́sìn wá sọnù o lẹ́sìn ìpèsè àti rí ẹ má máa wí sí ìwọ̀n tí túbọ̀ bá ń lọ lọ́wọ́ kẹ́ lé ní o. Orí tèmi ò burú máa ẹ̀ṣẹ́ ní máa gbèrú káàkiri pé wọ́n ní ń pa yín. Wà á wá wò pé ẹ̀sìn yìí ṣe lé tó báyìí o rò pọ́rọ̀ ẹ̀sìn ní ẹlẹ́ náà declare yourself as Nigeria's president tomorrow. Ebi eléyìí lé àbí tó bá ti dàárọ̀ ọ̀la ẹ̀yin kan kóra yín jọ ìwọ ti rẹ̀ wájú ká ní we hereby declare so person as president and commander-in-chief of the Federal Republic of Nigeria. Báwo ní sun ayé? Ẹ̀rí pórí eléyìí ti burú. Tráyé ẹ̀ wò. Bí Tinubu ṣe gbọ́n tó ọmọ. Bó sì ṣe gbọ̀ tó ọmọ. Tinubu gan ti pọ̀jù. Ìbàdàn lọ́la sọ pé wọ́n ní gómìnà Ọ̀yọ́ state Mákindé ọmọ ọgbọ́n ọlọ́jì ẹnu kí ló dá wàhálà ní Tinubu lẹ̀ kí ló dá wàhálà Abíọ́lá lẹ̀ ní tó dá wàhálà ẹlẹ́ni ọ̀rọ̀ ẹ̀sìn wa náà sọ bẹ́ẹ̀ ìmáàmù méjì ò gbọdọ̀ sí yìí tí wọ́n bá yàn lẹ́lẹ́kejì ẹ̀ pàdé ẹ̀sìn wa ló sọ bẹ́ẹ̀. Mo rò pé tí máa ní ìsìn bẹ́ẹ̀ ni president general méjì ò gbọdọ̀ sí tí ìjọ ẹ máa lísẹ̀ dáadáa o. Nigeria Supreme Council for Islamic Affairs Sultan Sokoto nìkan ni òun nìkan ló lè declare àjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan tẹ́lẹ̀ omi bá tún declare àjọ kan ní ẹjọ́ báyìí la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan yálà kí sultan tó sọ ni o àbí lẹ́yìn tí sultan sọ kan ní tó ń sọ ni pé ó ń declare rẹ̀ gẹ́gẹ́ bí president àwa mùsùlùmí Nàìjíríà ẹ̀sìn wa sọ pé káká ẹ̀sìn wa sọ nu òfin ẹ̀sìn wa lákàáyí má wàá wò pé ẹ̀sìn wa ló lè lo Amẹ́ríkà sọ pé wọ́n ní president Amẹ́ríkà má tiẹ̀ lo Amẹ́ríkà ṣe press conference ní iwájú ìta yín o ní ìdí láti lọ orí tẹlifíṣàn social media náà dáa kan péèjì kan àǹsí rẹ ló declare yourself as the president of the United States of America ọmọ tòtórí ẹ ní ìníkẹ́ ẹ lọ pa ilẹ̀ kankan o ẹ má sì pa ilẹ̀ kankan a kan sọ òfin ẹ̀sìn wa fún wa ní aqulu qawli hadha astaghfirullah li wa lakum. Ẹ̀yin èèyàn ṣé ẹ gbọ́ wáàsí wèrè ṣé ẹ gbọ́ wáàsí dìgbòlugi wáàsí ẹni torí rẹ̀ ti dàrú wọ́n máa fi àwọn nǹkan tí ò jọra wọn wéra wọn àwọn òpònú kan dẹ̀ tún jẹ́ kó máa sínkì sáwọn ọlọ́pọlọ nígbà tí òun fi ordinary kí náà ń porúkọ wọn àfà ordinary àfà tó jẹ́ pé ó kéwú débẹ̀ ni tó wá ń fi wọ́n compare pé kéèyàn lọ declare pé òun ni president orílẹ̀-èdè president gbogbo ọmọ orílẹ̀-èdè ìdìbò yàn
ẹ dákun kí ló fi jọra wọn oníkan kẹ́nìkan ó gbéra ń sìn kọ́ lọ sọ pé òun ni gọ́fúnà Ọ̀yọ́ state Ṣèyí Mákindé gbogbo Ọ̀yọ́ state pátápátá ló dìbò fún Ṣèyí tàbí kí ní majority nígbà majority bá sì ti dìbò fẹ́ nìkan ẹni yẹn náà ni majority náà ló dìbò fún bàbá wa lẹ́kọ̀ọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó fi di president orílẹ̀-èdè yìí so tí minority ò ní nǹkan kan ṣe mọ́ ńgbà tí majority bá ti gbà pé ẹ̀ta àfẹ́ yàn rèé ẹ wá wo ibi tí former kí náà ń porúkọ wọn ní Ògbómọ̀ṣọ́ former ṣé mufti àbí kí náà ń pè wọ́n former mufti Ìwó àbí chief imam Ìwó chief imam Ògbómọ̀ṣọ́ chief imam Ògbómọ̀ṣọ́ òpònú afọ́fúngbému tí ń fi ẹni tó lọ lé ké tó dàáfà tí ń fi wé àwọn èèyàn tá a dìbò tí wá yàn iṣẹ́ ẹni pé olórí burúkú ni ó tó fi wọ́n wé president America àwọn olórí burúkú bíi tí wọ́n dẹ̀ jẹ́ kẹ́sìn yẹn ó sínkì sọ́pọlọ wọn gbogbo yín lẹ ti rí tí mo fi hàn lórí ètò pẹ̀rẹ̀ mufti Ìwó olórí burúkú oníbẹ̀lẹ́nu ńlá lálẹ́nu yẹn ẹ jẹ́ tó fi bàbá àgbàlagbà òpònú kan ẹ jẹ́ tó fi wọn ẹ dákun ẹ tó lísìn tí bàbá àgbàlagbà òpònú kan ẹ dákun ẹ lísìn sí wọn. wọ́n ní bíríkìlẹ̀ àníọ́ wọ́n ní iṣẹ́ kan yọ ó dé bẹ́ẹ̀ lọ́ba di pé foundation ṣọ́ọ̀ṣì lẹ́fẹ̀ẹ́ sí ọmọ ìyá mi ọ padà sílé ni o ó ṣe kí ni jama ọ padà sílé ni o ẹ̀sìn tèmi nìyẹn o kí wọ́n náà má ṣe àgbákò. àwọn olórí ẹ̀sìn tèmi nìyẹn o. àgbákò line tọ́lọ̀ wọn máa bínú sáwọn tí wọ́n gbé foundation yẹn yóò máa bínú sáwọn tí wọ́n ń to búlọ̀kù yẹn torí tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ yẹn nítorí bí ọlọ́run ni nǹkan tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ yẹn ló mọ́ lọ́n bínú wáyé tí ò wá ní bínú sáwọn tí wọ́n ń ṣe wọ́n ní wọ́n fẹ́ kọ́lé egungun ó ní ìwọ lọ fẹ́ bá wọn péǹtì ẹ̀ lọ fẹ́ bá wọn kùn ún ọ̀fẹ́ gbé ọ̀dà lé wọ́n ti sẹ́gbà o wọ́n ní wọ́n lọ fẹ́ gba aṣọ sùtánà aṣọ ṣọ́ọ̀ṣì wọ alájà télọ̀ wọ́n lọ fẹ́ bá wọn aráṣọ tó fẹ́ fi ṣe rìfáìfà wọ́n ti sẹ́gbà o ọ̀gbọ̀rọ̀ ràn wọ́n lọ́wọ́ lérí ẹ̀sìn wọn àmọ́ ó dé àdúgbò kan ó kó oníṣẹ́ rẹ̀ kalẹ̀ wọ́n fẹ́ ṣe foundation ní pásítọ̀ bá yọjú àwọn ní pé akínlọ́sẹ̀lẹ̀ ní wọ́n ní bàbá pásítọ̀ lọ fẹ́ kọ́lé ọba sọ̀rọ̀ ẹlẹ̀ ọmọ gbẹ́lẹ̀ ọmọ kó búlọ̀kù ọmọ ṣiṣẹ́ lọ́nìí aleba pásítọ̀ aleba kọ́lé aleba kìrìsìtẹ́nì kọ́lé àbá àlè kọ́lé fún kìrìsìtẹ́nìtì. àwa tá a jẹ́ mùsùlùmí àwa tá a jẹ́ kìrìsìtẹ́nì àwa tá a jẹ́ júù ìṣọ̀kan òun lọ́lọ́run pè wá sí bá a ṣe wà lọ́tọ̀ọ̀tọ̀ ni tá a ṣe papọ̀ jẹ́ ọ̀kan torí ká gbà pé ọlọ́run ni gbogbo wa jìjọ ń sìn. so Islam òde ànábì òde kọ́ wá kọ́ àwọn èèyàn kọ púpọ̀ àwọn òfin tó wà nínú báíbùlù ànábì òde kó parẹ́ èyí tó ṣáájú Jesus òde kó náà parẹ́ so ànábì òde kó parẹ́ wọ́n wá kọ́ wa ní moral ọ̀run ló sọnù láyé ní gbogbo ẹjí dàkúdà yìí nípa bẹ́ẹ̀ ká dá padà ní chọ́ọ̀chì preach spiritualism ní mọ́ṣáláṣí ká preach spiritualism ká má ṣe wáàsí wa nítorí owó mọ́ ká má ṣe wáàsí wa láti fi sin ìjọba àtàkàn tí ó máa rán wa sílé ìwà ilé lọ dàlú rúrú. Nípa bẹ́ẹ̀ eléyìí ni mẹ́sẹ̀jì tí Islam fi kọ́ wa tá a bá ń celebrate ànẹ́bì sallallahu alaihi wasallam tá a bá ń hùwà ànẹ́bì báyìí tá a tẹ̀lé ọ̀nà ẹ̀ ìgbà náà là ń celebrate ẹ̀ tá a bá tẹ̀lé lànà ẹ̀ à celebrate ẹ̀ nípa bẹ́ẹ̀ à ń celebrate ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam àti kọ́ra wa àwọn ìlànà àti ìgbésí ayé bá ṣe dìjọ gbé ìgbésí ayé àlàáfíà táà ní dàlúrú táà ní jẹ́ irin iṣẹ́ fún ìdàlúrú àti ìbọmọnìyàn jẹ́. Salamu alaikum wa rahmatullahi. ẹ̀yin èèyàn ẹ dákun torí Ọlọ́run
ẹ gbọ́ méjèèjì síra wọn. Ẹ gbọ́ tí Madiru Murka sọ lórí ọ̀rọ̀ tí wèrè yẹn sọ. Wèrè bàbá olójú kokoko lójú wèrè yẹn, ẹ gbọ́ tó sọ. Ẹ fẹ́ divide wa, ẹ fẹ́ máa pa. Mo ń sọ fún yín pé ogun pọ̀ tí à ń jà ogun àwọn olórí burúkú tí wọ́n ń gbàbọ̀dè fún wa lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá. Now, àwa à ń jà ogun àwọn tí wọ́n ń gbàbọ̀dè lọ́wọ́ wọn fún wa. Àwọn Fulani àtàwọn Lárúbáwá. So, ogun méjèèjì le gan ni. Ogun méjèèjì le gan ni. Tí tó bá ti di wípé ara alé bá ti ń participate nínú destruction, Olúwa o, destruction yẹn ó yá kíákíá. Destruction yẹn ó máa yá kíákíá. Ok, ẹ tó gbọ́ bàbá àgbàlagbà arúgbó kan. Ẹ̀yin yẹn mi ṣe rí pé gone are the days tí mo máa ń pariwo pé ẹ̀yin àgbààgbà náà, àgbààgbà àfà, tó bá jẹ́ pé ń táwọn olórí burúkú yìí sọ fún wa kò rí bẹ́ẹ̀, ẹ̀yin náà jáde. Wọ́n ti wá ń jáde ńsìn. Ṣé rí, èmi kọ́ ni máa bá wọn argue. Àwọn fúnra wọn ni wọ́n máa bára wọn jiyàn. Àwọn fúnra wọn máa tọ́ra wọn sọ́nà pé olórí burúkú ni ètè wí ò rí bẹ́ẹ̀. Ẹ má fi bà ìlú tiwa jẹ́. Pé a ní àṣà tiwa náà kí Lárúbáwá tó dé. A ní àṣà tiwa náà. So, bá ti wá rírú àwọn bàbá kọ̀ọ̀kan tí wọ́n ń sọ ọ̀rọ̀ olóríire bẹ́ẹ̀ yẹn, a tún wá láti máa gbé ọ̀rọ̀ yẹn. Reason tá a fi ń gbé ọ̀rọ̀ yẹn kì í ṣe kí fídíò wa ó lè gùn, ṣùgbọ́n kí àwọn ọmọ tẹ́ ń sọ̀rọ̀ orí burúkú sí lórí yẹn kí wọ́n ó tún wá lè gbọ́ èyí tó tọ̀nà. Ẹni tó bá ní ọpọlọ náà yóò mọ èyí tó tọ̀nà nínú ọ̀rọ̀ méjèèjì. Wàláhì tẹ́ ẹ bá ní ọpọlọ. Kò dìgbà tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí tàbí Christian tàbí ẹlẹ́sìn àbáláyé kéèyàn ó tó lè mọ nínú ọ̀rọ̀ téèyàn bá gbọ́, kéèyàn ó tó lè mọ ọ̀rọ̀ olóríire, ọ̀rọ̀ tó jáde láti inú ọpọlọ gidi yàtọ̀ sí èyí tó jáde láti inú ọpọlọ ọ̀fán. Ẹ gbọ́ bàbá àgbàlagbà yìí. Tẹ́nìkan bá gbé kéwú tí bá ń bọ̀ tó bá fẹ́ rá Yorùbá láre, àjọ̀dá nǹkan mú. Ṣẹ́gbọ́. Torí pé kéwú àlùbáríkà, èdè tó lálùbáríkà jù tẹ́lẹ̀ tó lálùbáríkà ó ní Yorùbá. Ṣẹ́gbọ́. Ṣùgbọ́n àti neglect ẹ̀, àti fi wọ́lẹ̀. Ìbọ́dún mẹ́wàá náà bí lọ ilé kéwú, èèyàn lọ́kọ́ wọn. Àbí? Ọdún mẹ́wàá fún mẹ́ẹ̀ẹ́dógún náà bí lọ ìlú òyìnbó, èèyàn lọ́kọ́ wọn. Ta ló kọ́ wa lédè Yorùbá? Ta ló kọ́ wa lédè Yorùbá? Ẹ dákun ta ló kọ́ wa? Tí ìyá wa ní ẹyọ ọkọ wa yẹ ọ̀gá lórí. Àdẹ̀kùn ní kọ́kọ́. Àdẹ̀kùn Yorùbá sọ kì í ṣe ṣe. Bíbẹ̀ ṣe fáàrí bàbá wa kí àwa láàmú ọmọ yìí máa gbọ́ Yorùbá ìgbó ló ti gbọ́. Torí pé wọ́n ní tẹ́ bá wà jọ́nà ẹ gbọ́ tó ìgbó tó bá dá ìjọ́nà. Ẹ yìí ń tẹ́ ìrírí. Béèyàn bá wọ náà lọ má dàá làkú. Béèyàn bá ṣe láyé lẹ́lẹ́ láwùjọ bá nínú ọlọ́wọ̀. Ló tó máa ń jáde àfi iná. Béèyàn bá gbìyànjú nínú wa. Wàláyé àtàwọn ọ̀nà wa hàn. A fi ojú ọ̀nà kìrìsìtẹ́nì hàn. A fi tàwọn bàbá wa hàn. O tó bẹ́ẹ̀ kọ́ ọmọ náà kó lóò ní mébù. O tó bẹ́ẹ̀. Bóò ní mébù. O tí ì dáhùn. Ẹgbẹ́ náà mo fẹ́ bí wá lérè. Àwọn Lárúbáwá, àwọn lọ́kọ̀ wa ní orúkọ tí a pè àwọn ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Àbí? Ẹ̀fọ́ ìgbòrò. Àbí? Ṣọkọ. Ẹ̀dọ́ ṣe Lárúbáwá lọ́kọ̀. Àbí? Káàkiri àwọn tọkọ wa. Làwọn bàbá fi ń sọ wípé ìbá akọ́dá. Lẹ́wọ́n ní àwọn bàbá wọn mórí kìíkì. Wọ́n ọmọ kí ni? Ìbá akọ́dá, ẹni ọkọ́dá ayé, àwọn Yorùbá rẹ̀ lédè Yorùbá. Ìbá ṣẹ̀dá. Ta ló ṣe gbogbo ẹ̀dá lẹ̀? Ìbẹ́ ni ó kọjá wé, ìbẹ́ ni ó kọ lọ lórí ọlọ, ẹni wò ní jùbọ̀. Ó ní kí wá nù. Bí ọba máa ń tún gbà Lárúbáwá ké, wàláhì ògèdè ń bẹ lédè Yorùbá káàbọ̀ bọ̀. Èdè tí wa tọ́lọ̀ ń bá wa nì. Àfáà ni bàbá yìí o. Àfáà ni wọ́n, àfáà gidi.
àwa Yorùbá a máa ní Ọlọ́run Olúwa tẹ́ bá délẹ̀ Lárúbáwá tẹ́ bá ní Ọlọ́run o Lárúbáwá máa wò yín rẹ̀ ni pé ṣe pé ti ya wèrè kí ló wí torí pé wọn ò mọ̀ ní ọmọ lọ́lọ́run Allah ni wọ́n mọ̀ sí àwa mọ̀ lọ́lọ́run Ìgbò mọ̀ ní Chineke Gàmbàrí mọ̀ ní Ubangiji àwọn Ìgbò mọ̀ ní God àwọn ìgbì àbí ẹ̀yìn àwọn ọ̀dọ́ wa náà wọ́n pè lóòsà ẹ̀jẹ̀ ti gbọ́dọ̀ ọba tó sọ gbogbo orúkọ tó sọ gbogbo nǹkan lédi ara rẹ̀ torí ká máa sọ. Wàláhì tó bá yẹ pé Muhammad ilẹ̀ Yorùbá ló bá jáde agbádá ni wọ́n máa wọ̀ yóò sì máa gẹ lọ́dọ̀ mi. Mọ àdáyìlá àwọn tó fi máa sórí ire o gbogbo ẹni ó di kájìmọ́ sọ̀rọ̀ sára o ó ti sórí ire o mọ tó mẹ kò sí kí ní ká fọlọ́ lọ́tọ̀ ní mí kò sí kí ní ká fọlọ́ ó ní pé ìwọ náà ò sí Ọlọ́run ló wà èmi ò sí Ọlọ́run ló wà kò sóso kò sájẹ́ kò sólèrè kò sọ́run kò sílẹ̀ kò sí kankan àfòwọ́ Ọlọ́run ẹ̀dùn náà kí ní bẹ́ẹ̀ fọlọ́ tó dénú tí bí wọ́n sí kankan tí bí wọ́n kọ́ dé lòun dé nígbà náà dé ní gbogbo ẹ̀dẹ́ ìbò ní ká wá sí ọdún ẹ̀mí gbọ́dọ̀ rí nǹkan mí àti mí wọ́n sọ pé téèyàn bá mọ Ọlọ́run kò lè gbádùn àwọn bàbá wa tí wọ́n bá sọ ògùn mọ́ra tí wọ́n ṣàgbó mọ́ra tí wọ́n fà á nígbà tó bá dójú ọ̀gbagadè tí ọba ṣiṣẹ́ mọ́ wọ́n wá yí ohun ògèdè padà ìwọ Ọlọ́run mi wá èmi kí mo rárá mi o ìgbà ọ̀dọ̀ ọ̀wẹ́ mi yóò kúlì ṣe é padà sọ́dọ̀ Ọlọ́run tó pẹ́ tó kúkú Ọlọ́run lápẹ́ múlò tó rọrùn jù láti lè fi súnmọ́ lọ òní la ilaha illallah ẹ̀bá ń gbọ́dọ̀ tó bí àwọn òun la gbúrò nígbà tí wọ́n ní sí Ibrahim yọ mí báyìí lábá wá láti kú lọ́dún náà wọ́n wá débi mọ̀ nítorí bàbá àbí ọyọ mí báyìí ìwọ ni fọ́tò ẹni tí ń gbé mú fọ́tò làwa mọ̀ kì í ṣe fọ́tò àwọn tí ń wo fọ́tò làwọn bá ń fèèlì lára fọ́tò fàlìyà bùdú rábà àlẹ́bí ẹ̀yin èèyàn ẹ wo bàbá yìí ẹ wo bàbá àgbàlagbà yìí wọ́n kéwú débi tí èèyàn kéwú dé o ẹ wo bàbá àgbàlagbà yìí torí ìtọ́lọ́hun ẹ wo gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ dákun ẹ wo ẹ̀yin ọlọ́pọlọ ọmọ Yorùbá ẹ dákun ẹ wo ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ṣe rí ẹ̀yin èèyàn nǹkan tá àkọ́kọ́ gbógun tì tá a bá fẹ́ kí ikú ó fi wá ṣèfàjẹ nǹkan tá àkọ́kọ́ gbógun tì ní àwọn èpò kéékèèké tó wà láàrin àlìkámà wa nílẹ̀ Yorùbá àwọn ni wọn ó gbàbọ̀dé ìwọlé fún wa Yorùbá gbọ̀ngàn gbogbo bí tó farasin sí àwọn ni wọn ó sọ fún wọn kò sí nǹkan tí irú mufti Ìwó kò sí tó ń wá ń lé inú ọgbà ẹ̀wọ̀n ló yẹ kó wà kò sí nǹkan tí bóyá Taliatu àbí kí náà ń pè former chief imam Ògbómọ̀ṣọ́ kò sí tó ń wá ní ìgboro inú ọgbà ẹ̀wọ̀n ló yẹ kó wà àwọn tí ó kọ́kọ́ gbàbọ̀dé fún wa lẹ̀ Yorùbá nìyẹn tí báwọn náà gbé Gúnmi wá ṣe bó lórí burúkú wọn náà gbé Gúnmi wá ṣé Gúnmi jẹ́ ìran tiwa ni ṣé Gúnmi sọ̀rọ̀ rẹ̀ sí àwa ọmọ kóòtù òjìrè ni àwọn náà gbé Gúnmi wá náà so ìgbà tí Gúnmi ti débì yẹn ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ìránṣẹ́ àwọn Fúlàní ti wá nìyẹn torí gbogbo yín lẹ mọ̀ Gúnmi ní ìránṣẹ́ Fúlàní onímbá gọ́fíńmẹ̀ntì bá fa wàhálà lórí ọ̀rọ̀ Fúlàní gbogbo bí Fúlàní ṣe ń pààyàn tó yẹn kò ní mínìsì kí wọ́n má pa Fúlàní mọ́ ní ẹjọ́ tiẹ̀ kórí èèyàn ti burú tó bẹ́yẹn òun náà dẹ̀ ó ṣe iṣẹ́ sọ́jà rí òkè mọ́ owó lórí burúkú yẹn o retired sọ́jà army officer ni wọ́n o so ẹ̀yin èèyàn mi kíní yìí ti fẹ́ gùn jù ẹ má jẹ́ kó gùn jù báyìí lọ ojú òní tiwa pẹ̀lú ògo Ọlọ́run ojú òní tiwa Ọlọ́run ní fi kú tó yáwọ́ pa wá gbogbo ẹ̀yin tẹ́ wà ní ilẹ̀ Ìbàdàn ẹ má gbàgbé fídíò tá a ṣe lọ o
àwọn olórí burúkú yẹn wọ́n ń sún mọ́ gan o. Wọ́n èyí dẹ̀ kọ́rọ̀ wọn jẹ. Tí wọ́n bá sọ fún yẹn pé àwọn ń bọ̀ nìyẹn o. Tọ́ra àwọn ò bẹ̀rù ikú ò ní mínì sí wọn. Gbogbo yín lẹ́dẹ̀ rí ọ̀kan nú wọn tó gbé ìbọn sí igbáyà báyìí tó yọ tírà kan tó fi sí àyà tó wá gbé ìbọn sí igbáyà tó yìn fún rẹ̀ tí ìbọn yẹn ò bá. Gbogbo yín lè rí yẹn o. Ìfẹ́ lò nínú program mi ni o, ó wà lórí aago mi, but ìfẹ́ lò lórí program mi. Tí ọmọ Fúlàní bá lè ṣerú ìyẹn, ìwọ tó pera rẹ lọ́mọ Yorùbá, ó dẹ̀ jẹ́ kí ẹ̀sìn kan balẹ̀ ayé ẹ jẹ́, ó jẹ́ kẹ́sìn kan kó bá ẹ, ó jẹ́ kẹ́sìn kan pa ọ́ tìran tìbí tìran. Wàá ní nítorí pé wọ́n jẹ́ Christian àbí nítorí pé wọ́n jẹ́ Mùsùlùmí, ewé àti egbò kìí ṣe tí wọ́n bá ní májẹ̀mú. Ó ti kú dè sí. Ẹ̀yin mi kò ní jù báyìí lọ. Mo kí gbogbo wa pé ojú ò fẹ́ra kù.